àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. Thank God it's Friday. Ẹ máa wò láì pé àkílẹ̀ ṣẹlẹ̀ ṣe ẹni tó wà lórí ìwé mo máa wé gèrè torí aṣọ tá a mú náà ni òun náà làwọn ọ̀nà pàtí ẹ fọkànbalẹ̀ torí pé Gìlẹ̀ Aláyọ̀ báyìí òun náà ni mo wá máa gbé Ojúmọ́ Aláyọ̀ ló mọ wà lónìí ọjọ́ Friday alhamdulilayi rọ́bìlẹ̀ alamí jíwò olóyin náà ló jẹ́ ní gbogbo ìgbà Adéjọkẹ́ Bákàrè lórúkọ tèmi èmi pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà mi àjọkọ̀ wọ̀ọ́rìn ẹ̀yìn kọ́ bẹ̀rẹ̀ láti ọwọ́ àlàáfíà mi ní Kàngó náà ẹ̀fojú ara yẹn hàn fara lé àtòyìn. Ọláyínká lórúkọ mi Ọláyínká Afọlábí lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò yẹn ká ṣàlàyé lórí Kaftan TV ẹni ọjọ́ Jímọ̀ olóyin ẹ káàbọ̀. Babátúndé Àkàndé lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò ìkànnì Kaftan TV lẹ́tí ń wò wá ẹ máa bá wa bọ̀. bẹ́ẹ̀ ni ẹ máa bá wa bọ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè ayọ̀ tá a fi ríra wa lónìí tá a tún fi gbóhùn ara wa pẹ̀lú àṣẹ ọba Àrùnláwùràbí wọn láti máa fi ríra wa lọ́jọ́ ajé ẹ máa kọjú ajé ti jìnnà ju kó jiná bá a ṣe wà ẹ fi ẹ lẹ̀ kó jiná rárá ìṣẹ́jú méjì péré ni a tún ti bọ́ síbẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ọdún fẹ́ni kankan ló wá ṣàwátì Kaftan TV náà lẹ́wà yìí lórí ìkànnì ti Yorùbá ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa lọ́lọ́kọ̀ òjọ̀kan Kaftan TV Yorùbá ó wà lórí Facebook ẹ fẹ́ràn wa àwa náà fẹ́ràn yìí torí ìgbádùn yẹn báyìí wọn ló jẹ wá lógún ẹ lè darapọ̀ mọ́ àwa náà lórí gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa bíi Instagram wa wọ́n fi àfihàn ẹ̀hàn fún yín báyìí Kaftan TV lórí YouTube ẹ lọ síbẹ̀ ká ṣàlàyé gbogbo ètò tá a ti ṣe lọ́lọ́kọ̀ òjọ̀kan ó wà níbẹ̀ ẹ bá pàdé náà ní kéde Instagram wa Twitter wa ẹ̀yà gbọ́dọ̀ ẹ̀fọ́ wa wọ́n máa tó ṣe aṣọ lójú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa Lai Muhammed tó sọ ní kò pẹ́ yìí àti ẹ̀dúpẹ́ àwọn kan jáde ṣùgbọ́n àwọn kan bí wàá jẹ́ kó dùn mọ́ wa nú wọ́n ní gbogbo tó gèètì báyìí náà tó wọ́n tó fẹ́ ṣe padà wọ́n ti fẹ́ ṣe padà báyìí. kì í ṣe Lẹ́kì tó gèètì là ń sọ gbogbo tó gèètì tó jẹ́ ìjọba àpapọ̀ wọ́n ti fìgbà kan owó nígbà yẹn bàbá wa Ọbásanjọ́ wọ́n ní kí wọ́n tó kọ́ báyìí tọ́mátò tí àwọn kan náà tó gbéṣẹ́ tó tó kọ́ fún àwọn kan náà máa gbé ti tíkẹ́ẹ̀tì fún ẹ ṣàgbèrè Ọlọ́run àwa náà wà ní. ẹ pé kàn wá àwọn náà gbọ́dọ̀ ẹ má tẹ tẹ́ ẹ bá fẹ́ gbé ti gbogbo ìloro tó wọ ìpínlẹ̀ Èkó fáwa ìyẹn ti láti Bágàmbí tẹ́ ẹ fẹ́ gbé fún wa tàbí ti Ṣàngó ti Èkó àbí ti Ìbàdàn tẹ́ ẹ fẹ́ gbé fún wa ẹ̀rọ tó súnmọ́ wa ní ìjàpẹ́ kò là wà ń bí tẹ́ ẹ bá fẹ́ gbé fún wa ẹ fún wa ní ti da ìtàrin méjì èyẹ tó ń gbé ògèrè àgbọn náà pè tàbí tó wọ Ṣàgámù ẹ pín yẹn fún wa gágbó síta lè ṣe é nu gbogbo ẹ ṣá fún wa tẹ́ ẹ bá lè tún lè ṣe ìpolongo bó ṣe ń lọ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹgbẹ́ wa fún wa ní iṣẹ́ Kaftan TV tẹ́ ẹ pé tíkẹ́ẹ̀tì náà lẹ́gbẹ́ gbé fún wa àwa náà wà ní àlèbá yìí ṣe ẹ jẹ́ ká lè agbára tá a bá padà dé ká ṣàlàyé ṣe tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí
ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. wọ́n lójú àṣà kì í rí bi tàwòdì náà kì í rọ́rọ̀ wọ́n ní má foko mi dáná ọjọ́ kan náà la máa ń sọ la máa ń fi ògélé la máa ń kọ́ a máa ń fò télé báyìí a dẹ̀ ti ń sọ gbogbo ìgbà náà pé wàhálà wọn agbésùmọ̀mí akóbọnrin akóbọ̀wọlé ó ti ń pọ̀ jù àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún iṣẹ́ takuntakun tí Ọlọ́run fún àwọn NDLEA ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu agbẹnusọ wọ̀nyẹn Fẹ́mi Babáfẹ́mi tó sọ ní ti ọwọ́ àwọn tọ́wọ́ wọn tẹ̀ ní ìpínlẹ̀ Katsina àti Benue ní àìpẹ́ yìí. ó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó jẹ́ ìyàlẹ́ ó jẹ́ ìwúrí torí a wò pé iṣẹ́ tiwọn iṣẹ́ ọ̀tọ̀ ni ó gbé oge lórí náà mójútó lọ́wọ́ ti wá jẹ́ pé wọ́n tún wá ní láǹfààní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó ń láti lọ jẹ́ pé àwọn tó ń lo ohun ìjà olóró lọ́dọ̀ mú àwọn bíi mẹ́ta ó jẹ́ ìwúrí pàtàkì bó gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí wọn ẹni tó jẹ́ bàmọ́rú àṣesán ó ní pé àwọn fẹ́ máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò mi láti máa ràn wọ́n lọ́wọ́ lórí ètò láti dẹ́kun ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn àgbà àwọn èèyàn mẹ́ta ni wọ́n mú ní ìpínlẹ̀ Katsina àti Benue tẹ́ pé wọ́n ní wọ́n bá AK-47 mẹ́ta lọ́wọ́ wọn bá lọ́wọ́ wọn tó ń ṣe ìmọ̀ wọn àti ibi tó tún ti ń ṣe tó ti ń pèsè ìjà olóró bẹ́ẹ̀ ni wọ́n mú arákùnrin yẹn náà wọ́n mú òun náà wọ́n sọ pé láti ìgbà yẹn náà wọ́n ṣe mú àwọn yìí náà pé wọ́n ti fi ojú wọn náà ti fi hàn fún àwọn aráàlú pé àwọn tó ń dàlú lélé orí o tọ́dẹ̀ fojú wọn. bàbá Marwa náà tún wá sọ pé kínní yìí ò lè ṣeé ṣe láì jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn agbófinró àti àwọn tó jẹ́ pé wọ́n dúró sí títì tó jẹ́ pé àwọn tó wà ní ètò ààbò ẹ̀ṣọ́ káwọn tó ní ẹ̀ka báwọn dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n káwọn tún jọ ní àjọṣepọ̀ tó jọ mọ́rán káwọn lè fọ ìlú mọ́ àwa tún gbóríyìn fún yín o àtúnṣe máa gbóríyìn fún yín. bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà náà la máa gbóríyìn fún nítorí pé iṣẹ́ ìlú lẹ̀ ń ṣe ó dà pé àti ẹ̀dídàní ó dá wa lójú Ọlọ́run gbàdúrà wà lórílẹ̀‐èdè yìí ó dẹ̀ tó dá wa lójú tó dá wa lójú pé gbogbo wàhálà kùdìẹ̀kudiẹ lórí ọ̀rọ̀ ètò ààbò yìí ó máa tó kásẹ̀ lẹ̀ nígbà tó bá dẹ̀ kásẹ̀ lẹ̀ bóyá gbà yẹn náà rọ pé àápéyà Ọlọ́run àbá pẹ̀tù sí gbogbo wa nínú pátápátá kágbẹ́ la máa fi gbà lọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí àwọn lọ́ọ̀yà bíi 31 wọ́n ti dìde báyìí iṣẹ́ ọ̀fẹ́ náà fẹ́ ṣe láti ilẹ̀ ìlà oòrùn láti ìlà oòrùn láti òkè ọya àwọn lọ́ọ̀yà látòkè ọya 31 wọ́n fẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ wọ́n fẹ́ gba ẹjọ́ rò lọ́fẹ̀ẹ́ ní ọ̀rọ̀ tí ó kan FBI Hushpuppi àbí Puppi ni àti Abba Kyari ẹ̀ẹ́dẹ́gbà gbàgbé wọ́n ti ní kí wọ́n fi Abba Kyari ṣọwọ́ sí òkè òkun ṣùgbọ́n àwọn lọ́ọ̀yà látòkè òkun láti òkè ọya ọ̀fẹ́ náà 31 nínú wọn wọn náà fẹ́ gbé. wọ́n ní àwọn fẹ́ mọ ìdí tí ó fi yẹ kí wọ́n fi Abba Kyari ránṣẹ́ sí ìlú òkè náà sí Amẹ́ríkà pẹ̀lú gbogbo nǹkan tó ń kà àti ìmọ̀ díẹ̀. àwọn wá ní àwọn fẹ́ tọpinpin ẹ̀ pé torí pé tí wọ́n bá pèèyàn ní tí wọ́n bá sì mú yàn bí olóyìnbó ṣe máa ń sọ pé tó bá sì pèèyàn ní suspect kò tí ì di ọ̀daràn. kí suspect wá sọ tẹnu ẹ̀ náà lọ sọ. pé àwọn ò tiẹ̀ wá àwọn ń sọ wípé àwọn fẹ́ mọ ìdí àwọn fẹ́ tọpinpin ìdí tí àwọn FBI fi sọ wípé àfi kó máa bọ̀ ní ọ̀hún ìdí tí wọ́n fi lè fi ṣọwọ́ sọ̀hún pé torí pé kò tí ì di ọ̀daràn. èmi tẹ́gbẹ́ bá ti tẹ̀gẹ̀lẹ̀ yẹn ti máa ẹ báwo lọ̀rọ̀ àlọ́ Amẹ́ríkà ṣe wá fẹ́ di ogun tá à ń sá sẹ́yìn báyìí nítorí pọ́pọ́lọpọ̀ gan tí ó bá fẹ́ lọ sí ọ̀fẹ́ ní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ní visa ọ̀fẹ́ ní tíkẹ́ẹ̀tì láti lọ ṣe kíni láti lọ kán tẹ̀lé lọ kán lọ gbẹ́nu sọ̀rọ̀ agbẹjọ́rò ká máa wò bọ̀. tí àwọn bá mọ̀ pé kò lẹ́bọ lórí lẹ́rù ó yẹ kó sọ pé ó dáa lọ o
kó àgbọ̀ nǹkan tó bí gẹ́gẹ́ bí Babátúndé ṣe sọ káwọn bíi 5 tẹ̀lé ṣe bí àwọn gbogbo tó sọ wọn tí mọ́kànlélọ́gbọ̀n gbogbo nǹkan tó kọ yẹn wọn tí kò tí nítumọ̀ àwọn fẹ́ gbọ́ látẹnu kí àwọn bíi 10 wá tẹ̀lé lọ pé òun nìyí o àní fílẹ̀ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ kó sọ tẹnu ẹ̀ káwọn náà wá fi etí wọn gbọ́ bóyá wọn ò rí kà dáadáa tó wọ́n fi etí wọn gbọ́ àbí wọ́n parọ́ mọ́ ni aṣáálẹ̀ fẹ́nu ẹ̀ sọ́kọ́ bá dọ̀hún. àárín yẹn fẹ́ yé wa díẹ̀ àbí fẹ́ sọ pé ó yé èmi díẹ̀ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n tún wá fìwé pé Abba Kyari pé máa bọ̀ àbí ìjọba Nàìjíríà ló ṣọwọ́ sí wa ẹ tún sá sẹ́yìn bóyá ọ̀dọ́ láyà bíi 21 èsì látòkè ọ̀yà wọ́n rí pé opportunity àǹfààní lálélẹ̀ lájẹ́ kan náà mo dé ìlú Amẹ́ríkà ẹ bá gbàgbé ó lè jẹ́ pé owó bàálù ọ̀fẹ́ àti visa ọ̀fẹ́ tó fẹ́ ṣe Abba Kyari nìkan ló wà fún ẹ̀yin lọ́ọ̀yà tẹ́fẹ́ tẹ̀lé lọ. ẹ máa ṣe lọ́wọ́ ara yín. ìjọba àpapọ̀ lè ṣe agbátẹrù. volunteer ló sọ ní pé àwọn volunteer láì gbowó lọ́fẹ̀ẹ́ ìjọba àpapọ̀ kọ́ ló gbà wọ́n. bẹ́ẹ̀ àwa sọ pé tó máa fẹ́ lọ ta ni ó gbogbo àwọn tíkẹ́ẹ̀tì àti gbogbo ẹ̀ tán fi tẹ̀lé lọ. òun náà là ń sọ fún wọn yìí bóyá àríwá lè sọ bóyá Abba Kyari owó yẹn náà pọ̀ díẹ̀ 1.something kìíní kan ní owó yẹn náà pọ̀ díẹ̀ kì í ṣe owó kékeré tọ́lá fúnra tíkẹ́ẹ̀tì ẹ̀rù kan tí náà tí ì náà. yóò dẹ̀ jẹ́ ní owó yẹn lọ́jọ́ ààrẹ ní sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká fún mi wá fẹ́ fi ojú mi wò ó wọ́n rí i pé ẹ má jà sọ̀rọ̀ àwa di àwọn kan ó dà pé òwe yẹn wọ̀n pa nílùú Ìbàdàn mọ́ ẹ bá ní ó lè ní lágbájá ọ̀nà ìgbọ́n náà ṣe gbé bẹ́ẹ̀ o níbi olè gbé ń jàre oníhun mi ò rò pọ́n parú òwe bẹ́ẹ̀ nílùú Ìbàdàn mọ́ mi ò rò bẹ́ẹ̀ a pè ní ṣàwàdà ni wọ́n ní pé ọmọ ẹ̀ ò gbàgbà fọ̀ ó kaṣọ wálé Abba Kyari tí ò bá lẹ́bọ lẹ́rù èmi ò mọ̀ tó fi lè máa sá sẹ́yìn ìyẹn ẹ̀kọ́ ìkejì ó yẹ ká mọ̀ pé a sọ pé ìlú kan wà tí kò sí ìwà àjẹbánu ńbẹ̀ ṣùgbọ́n kí ìlú Amẹ́ríkà kó tó nà ká pé wà bí wà sọ tẹnu ẹ kò sí àwíjàre tẹ́ ẹ fẹ́ sọ ẹ̀yin tó tó ó dá yín lójú pé tí ọkùnrin bá ti lọ tòótọ́ ó nìkan tí ẹ̀sùn tó fi kàn ajá kó jẹ̀bi ó jẹ̀bi ẹ̀ ṣùgbọ́n àwọn kan náà sọ pé ó táwọn lẹ́nu kan ṣẹ̀wọ̀n lókè òkun ju káwọn wá ṣẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Nàìjíríà. ètò wáyé wa ni pé kókó àti ìdí pàtàkì táwọn ẹni fi sọ pé àwọn fẹ́ lọ òdìkẹ́ni tẹ́ sọ pé ẹ̀ tí ì gbọ́ yẹn èmi rò pé ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ àbí ní ìtura àtọ̀ tó sọ yàtọ̀ sí tọ́tọ̀ náà. kò sí ìyẹn náà nìkan lọ sọ fáwọn fẹ́ mọ̀ ìdí bàbá dẹ̀ fẹ́ mọ̀ ìdí wọ́n ní láti lọ ni torí pé gbogbo ìtọ́kọ yẹn àwọn ò rí kàkàyà. òde àná ọlọ́run fún gbogbo wọn ṣe gbogbo 19 gọ́ọ̀mù gbogbo àwọn 19 gbogbo ìpínlẹ̀ mọ́kànlélógún mọ́kànlélógún àbídínlógún ó dín ní 19 mọ́kàndínlógún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà lọ́ọ̀yà ló ti sọ̀rọ̀ àwọn pọ̀ lókè Ọ̀yọ́ náà wípé àwọn ń lọ ọ̀dọ̀ wa ń bí ọlọ́yà kan náà ti dìde fún Sunday Igboho nǹkan náà tó bóyá ọ̀sùpọ̀pù ló máa dàbí ọ̀sùpọ̀pù Abba Kyari ló máa dàbí abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn lọ́yà ọ̀fẹ́ náà tún dìde fún Sunday Igboho ó dìde fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí àwọn méjèèjì ti bí gẹ́gẹ́ bí ojú ìwòye wọn à ń ṣe ọ̀daràn àwọn ẹyẹ Sunday Adéyẹmọ àti Mazi Kanu àbí Kanu orúkọ tí wọn kọ́ mi lẹ́nu ẹni Kanu kì í ṣe Kanu ọ̀rọ̀ méjèèjì ó yàtọ̀ sí ti Abba Kyari ẹni tó bá fojú ọ̀rọ̀ tì sí àwa náà retí ẹ̀yìn tí ṣe pápápá kẹlọ ẹ lè máa náà darí Kaftan TV ká lọ kọ́bà àtòtòdù àwọn aṣọ bó ṣe rí gbogbo aṣọ bó ṣe rí gbogbo ní àyàtọ̀ sí yẹn gbogbo àlọ́ máa ń sọ lórí ètò a máa ń sọ pé ṣé Zulu nìkan ni gómìnà tó wà ní ìpínlẹ̀ Nàìjíríà ẹni orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní bọ́mọ ẹni bá dára kàwé bàbá yìí ń bí. ó tún gbé ìgbésẹ̀ gómìnà Zulu ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ aláìléníyàn àwọn ọmọ òrukàn àwọn ọmọ tó jẹ́ gbà 5,361 kí ló ṣe fún wọn. àwọn ọmọ tó jẹ́ pé Boko Haram ó pa òbí wọn nínú ẹ̀
wọ́n tún wá sọ sísàlẹ̀ wípé ìgbà tí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣe ètò yẹn fáwọn ọmọ yẹn tó kó wọn lọ pé ó yẹ máa lọ sí iléèwé oúnjẹ dẹ̀ tún wà tí wọ́n máa fún wọn ìwé ọ̀fẹ́ wà fún wọn nígbà tí wọ́n kó wọn lọ àwọn tó jẹ́ pé òbí gangan àti kò sí ipá fún wọn àwọn náà tún mú àwọn ọmọ wọn pé ó yá ìwọ náà ní arápọ̀ fún wọn lórí ètò ó yá ẹgbà ní agbára bẹ́ẹ̀ náà dẹ̀ ti ni bàbá yìí tún ṣe ìlérí pé àwọn ọmọ tó jẹ́ pé ìyá wọn àbí bàbá wọn ló kó wọn wá yìí àwọn á tún ṣe ètò fún wọn bàbá akínyìn ẹ kú iṣẹ́ o. a tẹ̀rí pé láti ọdún 2009 tí ọ̀rọ̀ ní Boko Haram kan gbé àwọn ọmọ yìí ó ti tó bí ọmọ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta tí wọ́n ti gbé lára ẹ̀ náà ti wá sọ pé nínú ẹ̀ ní ẹgbẹ̀rún láàdọ́ta 50,000 nínú ẹ̀ náà ní 5,361 tó jẹ́ pé tán ti mú jáde tán ti wọ́n fún wọn ní ìdánilẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ àti oúnjẹ ọ̀fẹ́ wọ́n wá sọ pé bẹ́ẹ̀ wọ́n wá ní pé àwọn tó jẹ́ alágbàtọ́ wọn ló mú wọn lọ síbi ìforúkọsílẹ̀ náà láti lè mọ ìjọba àbílẹ̀ ọjọ́ orí wọn àtorúkọ wọn láti bá wọn ràn wọn lọ́wọ́ láti bá wọn fi gba orúkọ sílẹ̀ ní ètò ọlọ́jọ́ méjì tí Sùlù tí wọ́n ṣe tí arákùnrin yìí tó ti fún àwọn ọmọ rẹ̀ ó jẹ́ kó yé wa pé a mọ̀ pé ọmọdé yìí òun náà sì lágbà lọ́la wọ́n pé káwọn sọ pé teach them what to know not what they don't know. Nǹkan tó yẹ pé tí ó yẹ pé ó yẹ kán mọ̀ ká fi mọ̀ àbọ̀ nǹkan tí wọ́n ti mọ̀ tí ó yẹ kán mọ̀ káwa bí tá bá ti jẹ́ kán mọ̀ ara ẹ̀ náà ní ètò ẹ̀kọ́ tó yẹ ká fún àwọn ọmọ kéékèèké torí ọmọdé ni òun làgbà lọ́la kọ́lọ́ máa ràn bàbá ẹ̀ lọ́wọ́ àtàwọn gómìnà yòókù náà kọ́lọ́ máa fún wọn ní ọgbọ́n àti ìmọ̀ àti òye. lọ́wọ́ ní pé catch them young táwọn ètò mú àwọn ọmọ ìní kéékèèké báyìí kó mọ̀ ìrẹ́pọ̀ náà tó máa darapọ̀ mọ́ àwọn tó ń jí nílé ní máa dọjọ́ ọ̀la tí wọ́n dẹ̀ wá ṣe tìyẹn tí Professor Babagana Umar Zulum tó ń ṣe ẹ bá yẹ kó dàbí ìgbà tí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ní Western Region láyé ìgbà náà lọ́ọ̀ tó yẹ pé kẹ́tọ́ wọn tó ṣẹlẹ̀ báyìí West ti kó fọmọ láti East láti dán ti tọ́ wọ́n ní pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó wà ẹ̀yin gómìnà yòókù náà káàkiri ẹ gbìyànjú láti gbégbèsè láti ṣe ètò tí ó yẹ fún aráàlú tóbi kan tó kọ mí lórí èdè àkọsọ ẹjẹ tí ẹ sọ nígbà tó sọ ìmúlẹ̀ kó dẹ̀ lè jẹ́ tòótọ́ o kí ni nǹkan tó sọ ní pé Zulum bó ṣe ń ṣe ẹjẹ́ àlè máa fojú sùn fún ààrẹ 2023 wọ́n ní ìjókòó ààrẹ yàtọ̀ sí ìjókòó gómìnà o àtàrí ó ta ọkùnrin ìjọba ṣe mọ̀ pé láyé Yar'Adua náà ṣe pé láti pé Yar'Adua jẹ́ gómìnà látàrí akitiyan tí Yar'Adua ṣe kò yẹ kí bàbá wa sọ pé arákùnrin olóòtítọ́ ni ó ní òye láti lè ti ṣàkóso ìjọba. àti pé ibi kékeré náà lèèyàn ti ń bẹ̀rẹ̀ nígbà tí ní inú ilé téèyàn bá ti lè manage inú ilé wà á lè manage agbègbè tó bá ti lè manage agbègbè bẹ́ẹ̀ náà ló ṣe máa lọ torí pé àwọn iṣẹ́ takuntakun tí bàbá yìí ń ṣe ó ti dájú Ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe àdúrà táwọn máa gbà bẹ́ẹ̀ ni bàbá ìkásò tọrọ sọ́dọ̀ àbí pé ó nìkan ló gba gbowó federal government gómìnà ògbóná ṣàgbà àbọ̀bọ̀ yẹn ṣe ṣùgbọ́n tiẹ̀ tó ó ṣà lọ. àwọn nǹkan tó jẹ́ nítumọ̀ ní ló ṣe bẹ́ẹ̀ ni. ẹ yẹ ká wá fi àbí. kò sí ìta àti pé kó adìẹ alẹ́ ìta bẹ́ẹ̀ sọ lórí kò síbi tá a ti kéde adìẹ alẹ́ èmi máa sọ pé kò síbi tá a ti ṣe kinní kan wọn bẹ̀ ló máa yàtọ̀ ó lówe kan tó máa ń pa bẹ́ẹ̀ náà pé kinní kan obìnrin ṣe kinní kan ṣùgbọ́n ó bá owó ọbẹ̀ ló máa yàtọ̀. ká sọ pé wọ́n ní ta pọ̀sọ́ lówó ní balùwẹ̀ ọ̀sẹ̀ gbogbo wa máa lò ọ̀sẹ̀ yẹn ló máa yàtọ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ àti kankan lè yàtọ̀ kọ̀ọ̀tọ̀ bílẹ̀ yàtọ̀ mẹ́tì yàtọ̀ kọ̀ọ̀kan náà ní kọ̀ọ̀kan ọ̀sẹ̀ máa yàtọ̀ ẹlòmí lè lọ́sẹ̀ dúdú bíi tiwa báyìí ẹlòmí lè lọ àwọn oríṣiríṣi míì wọ́n ní kankan ló máa yàtọ̀ wọ́n ní kò síbi tá a ti káàdì yàlẹ́ gbogbo àlàwọ̀ ẹ̀ bàtà bá dé lẹ́wẹ̀ òwò làwọn abọ́ sí àbí ó dáa náà ṣùgbọ́n ẹ̀rọ àdìtọ̀lọ́jọ́ mú so àdìtọ̀lọ́jọ́ dìbò gbogbo wọn ní kò sí àwáyé èkú gbogbo wa báyìí ládàgbàdà kú àdúrà tí gbogbo wa gbà ní pé kí ọlọ́nkọ ọba kó jẹ́ kí ọjọ́ kó jìnnà síra wọn kò sẹ́ni tó máa kú ní rèwerèwe nǹkan pàtàkì mẹ́ta ló ṣe ní ayé wọn ní ijó abíni níjọ́ tí a ṣe nǹkan ayẹyẹ tóbi wọn náà kọ́ là ń ṣe ìgbéyàwó alárinrin nǹkan ayẹyẹ àtijọ́ tá a bá jáde láyé èyí tó ṣojú wa jù ń bẹ̀
tó yẹ pàwọn gan a wà lójú kò tájọ́ ń tò nítorí ìnùbí níjọ́ tá a ṣe nǹkan ayẹyẹ bóyá o graduate iléèwé ni o bóyá o wọlé ìwé gíga ni o bóyá o ṣègbéyàwó bóyá o ṣèkómọ bóyá o ṣègbéyàwó fọmọ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìjọ tán bí wa kò sẹ́ni tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àjò lẹ̀dá rìn nílé ayé tí ò yé wa tá a kò rò pé báwo ló ṣe wá rí báyìí ìgbẹ́ tá a bá tún jáde láyé alókùn sunkún òkú akaṣọ lérí oṣù ara wọn ọ̀run wá fi ẹkẹ́nìkan máa fi kú yọ̀ mí o gbogbo pátápátá lájọ́ yẹn la fi sọ nípa ti Muhammed tó jáde láyé tani Muhammed yìí. Muhammed ọmọ akíkanjú bẹ́ẹ̀ ni táwọn pé akọni èdè bẹ́ẹ̀ pé òun náà agbẹjọ́rò náà lọ́nà wọ́n ní ọmọ bíi bàbá bàbá bíi ọmọ bàbá bíi ọmọ òun ló jáde láyé kọ́ ló ń dẹ̀lẹ̀ fún èèyàn rí tó bàbá tó bí lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ akọni èèyàn olótìtọ́ èèyàn ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn òun ni bàbá yìí Gani Fáwẹ́mi àwa bẹ kọ́lọ̀ ọ̀rọ̀ gbogbo òdílé Gani Fáwẹ́mi kọ́lọ̀ bá wọn rọ̀ wọn lójú. kó bá rọ̀ wọ́n nínú kó bá rọ̀ wọ́n sọ síbẹ̀ pé wọ́n ti kọ́kọ́ ní accident wọ́n ní ìjàmbá ọkọ̀ ní ìgbà kan tó jẹ́ pé ìjàmbá ọkọ̀ yẹn jẹ́ kí wọ́n wà lórí chair tí àwọn fi kó tó wá di pé ọlọ́jọ́ dé ìgbà tó ọlọ́jọ́ dẹ̀ máa dé wọ́n ní ìṣòro láti mí sókè dé sàlẹ̀ kó tó di pé ọlọ́jọ́ lọ kọ́lọ́run jọ kó bá wa dẹ́lẹ́rẹ́ fún wọn. Muhammed Gani Fáwẹ́mi ní ibi tó bá kọjú sí ìlérí ló máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣèdárò lẹ́yìn ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan nílé iṣẹ́ Kaftan TV Yorùbá lórí ètò Ká Sálàyé àwa náà ṣèdárò lẹ́yìn ẹ̀ torí pé mọ̀jẹ̀sí òdìẹ́ ò tí ì tó lọ ṣùgbọ́n kò sẹ́ni tó tóbi Ọlọ́run Elédùmarè kábíyèsí Elédùmarè gbogbo ẹbí pátápátá Ọlọ́run bá wa pẹ̀tù sí èdèdó gbogbo àwọn èèyàn tó dẹ̀ ti fi ọ̀rọ̀ bá ní kẹ́dùn ránṣẹ́ àwa náà àdìfọ̀jọ́ lọ́jọ́ lọ. ẹni pé ní ìpínlẹ̀ Malawi ní orílẹ̀-èdè Malawi lọ́hùn-ún adélápọ̀sọ ti Gani Fáwẹ́mi ní ẹni ọmọ wọn torí èèyàn wa ni ká tó ta kété sí òkè òkun ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Malawi lọ́hùn-ún ààrẹ orílẹ̀-èdè Malawi ó jẹ́ ìwé gbélé lé ọ̀kan nínú àwọn mínísítà ìlọ́wọ́ látàrí kéde. látàrí wọ́n ní corruption ìjẹkújẹ àjẹbánu ìjẹ́mi mọ́tọ́lá. ó ní ìdí tá a fi sọ tọrọ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ni àwọn máa ń nǹkan táwọn máa ń gbé bóyá orílẹ̀‐èdè Nàìjíríà nìkan ló wà. ó tàbí ká sọ nìyẹn. a lè sọ pé lórílẹ̀ aláwọ̀ dúdú mi náà nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ni kò ń ṣẹlẹ̀ ó ti ẹ̀ ṣe mínísítà nìkan ẹ tó jẹ́ olórí òṣìṣẹ́ fún ààrẹ yìí náà ó tún ní kò náà lójú kò sílẹ̀. táwa fẹ́ bèrè ni pé irú àǹfààní ìṣòwò wà lórílẹ̀‐èdè Nàìjíríà pàtẹ́ ń gbọ́ ní àtìgbà tí ọ̀rọ̀ ẹ ti jáde àti ìgbọ́ káwọn ẹ̀yà kan dìde pé òjòrò ló ṣe àti ìgbọ́ káwọn ẹ̀sìn kan dìde pé kò rí bẹ́ẹ̀ ìyẹn lọ́hùn ìgbọ́n tó bá jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti nítorí ó jẹ́ ara báyìí ni. ó jẹ́ ẹ̀yà A ni ẹ̀yà B ẹ̀yà C torí kéèyàn ọmọ tiwa ni ọmọ wa ni ẹ má ṣe bẹ́ẹ̀ ni ó máa ń ṣe bẹ́ẹ̀. ẹ̀kọ́ wo ló yẹ ká kọ́. ìyẹn ni wípé ẹ̀kọ́ tó yẹ tèmi rò kò yẹ ká kọ́ mbẹ̀ ni pé ká kọ́ ẹ̀kọ́ ìṣọ̀kan nítorí pé lọ́hùn yẹn àti rí gbọ́ pé ìṣọ̀kan wà lẹ̀ ṣe rí pé káwọn kan sọ wípé ẹ̀yà yìí ni ní ibi báyìí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tó bá yẹ bí ni àti ráwọn kan tó máa dìde tó bá dẹ̀ jẹ́ pé àwọn ẹ̀yà kan ni àti ẹ̀wá ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kù tẹ̀ níjẹ́ káwọn kan dìde wọ́n ní ẹ kó máa lọ torí pé wọ́n fẹ́ ṣe àwọn kan so ìṣọ̀kan ló ṣe kókó. ẹ̀kọ́ tèmi tó rí ni pé téèyàn bá jẹ́ olórí ẹni tá a bá pè lórí ó yẹ kó lè káwọn tó wà lẹ́yìn lè wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó ìgbésẹ̀ táwọn tó rò pé òun ẹ̀ bá rúwà báyìí lọ́wọ́ òun tó ń já rẹ̀ ẹ̀yin tẹ́ wá jọ ọmọ lẹ́yìn òun ló fi gbé ìgbésẹ̀ pé ìbáwí kó ló fi bá wọn wí lájẹ pé tẹ́lẹ̀ omi bá fẹ́ ṣe irúwà báyìí o a lè kó ọmọ rẹ̀ bá ṣọ pé ààrẹ ó gbé ìjìyà léwu náà lórí o gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìgbà tí Babátúndé sọ èmi kọ́ mo sọ Babátúndé ló sọ èmi ò sọ yí pé ààrẹ wa ó lẹ́bọ̀ lẹ́rù ní gbogbo ìgbà sọ pé wọ́n lẹ́bọ̀ lẹ́rù láàrin ìdákẹ́ tí ò ní sọ̀rọ̀ èmi kọ́ mo sọ o ṣé bẹ́ẹ̀ lè sọ wọ́n tó pé àṣọ. ó dà ìlú ò sọ bẹ́ẹ̀ ààrẹ wa gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀mọ́
wọ́n ní ààrẹ ó dára ó ṣe kí ni gbogbo àwọn alámúlétí ó dàbí ọ̀sọ̀gbè ó dàbí ayégbà ààrẹ Goodluck Jonathan ẹ báwọn èèyàn sọ pé Goodluck pé èèyàn jẹ́jẹ́ ni oníwà èèyàn dáadáa ni gbogbo àwọn tó múlé tó rọ̀gbà yìí ká pé wọ́n ní àwọn tó yẹ pé téèyàn bá tán bá. èmi ò gbà yẹn gbọ́ ẹja sọ tọrọ ṣe àrẹ ó ní bí ó ní ìrú ògbòrò. àti pé tí ò bá lè irú kan tá rẹ Malawi ṣe olórí mi ò lè ṣe láti díjú mọ́lé láti ṣe ìbáwí fún ẹni tó bá ṣe olórí. yẹn ni pé kò sí ní ọ̀dọ̀ àwọn yẹn kò sí ẹni tí òfin ò lè mú ṣùgbọ́n ní ìlú tí wá ń bí ó dàbí pé òfin kò lè má wọn lọ́wọ́ kò lè má wọn lọ́wọ́ ìpele mẹ́ta ló wà. àwọn tó wà lókè òfin ò mú wọn àwọn tó wà láàárín àti ìsàlẹ̀ òfin máa ń sábà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pàápàá àwọn tó wà lókè yẹn tí wọ́n bá ṣẹ̀ tí àwọn tó wà nísàlẹ̀ bá ṣẹ̀ ẹni tó wà nísàlẹ̀ ló máa jẹ ìyà ẹni tó wà lókè á tún jẹ ìyà tiẹ̀ mọ́ ní ìlú tiwa. mo ti rí fọ́nrán kan tó fi ń ṣe àgbékalẹ̀ tó ń tò káàkiri wọ́n sọ ní pé èyí tó dùn mọ́ mi tí ó tó mo rántí dáadáa tí mo rẹ́rìn sí jù ní wọ́n ní fúnra ara wa báyìí la máa tún ṣe la máa ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ fún ẹni tó jà wá lólè àwọn ló jà wá lólè àwọn politician ló jà wá lólè wípé nígbà tí ẹni tó lọ sébi ń pa tó lọ sọ́jà tó lọ mú nǹkan wọ́n mú ẹ máa rí ìdájọ́ yìí ṣe kíákíá ní kíákíá ni ṣùgbọ́n ẹni tó yẹ pé fúnra rẹ̀ ló kí ọwọ́ bọ̀ wí ẹni tó yẹ pé ẹ lọ tẹ̀ kábọ̀ ẹni pé gbá tẹ̀síwájú láti máa jà wá lólè lọ tí wọ́n bá tọ́ bá fi ọwọ́ ọ̀rọ̀ bá lọ́lẹ́ ẹbọ lẹ́rù kan ní kinní kan wọ́n ń tanná wò díẹ̀ báyìí ẹ̀yin tẹ́ sọ pé kò ṣe dáadáa náà tó máa kó jẹ ẹ pé nǹkan tó ṣe yẹn ògùn ló dà olódífá fún àwọn tó kóra wọn jọ pọ̀ tán ní odidi ọ̀gá ọlọ́pàá tán ló lẹ́bọ lẹ́rù tán láwọn yọ ọ̀daràn àwọn láti lọ ṣiṣẹ́ ọ̀fẹ́ fún ní ìlú Amẹ́ríkà láti lọ dúró fún gẹ́gẹ́ bí agbẹjọ́rò 31 tán lọ́nlọ́n anírúurẹ́yà tó pọ̀ tó yẹ lódì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ló wà ní ọgbà ẹ̀wọ̀n ẹlòmíì ti wà ńbẹ̀ 10 years tí wọ́n rí kankan ṣe lórí ọ̀rẹ́ tán rí kankan rí fáìlì mọ́tò tó máa fi gbé wá ilé ẹjọ́ àwọn tó bá tẹ̀lé ẹjọ́ tán lẹ́yìn ọ̀nà tó máa dáwọ́ tó máa fi wá bá ṣe máa gbẹ̀mí wá sí ilé ẹjọ́ tẹ bá fẹ́ rí èèyàn yìí tó wà lọ́gbà tí wọ́n lé lọ́gbà ẹ̀wọ̀n lọ́wọ́ wọ́n àti ẹni mo jáde àfi tẹ bá sanwó ẹ fún wọn lọ ẹ fún owó yóò wọnú àpò ìjọba o kò lákọsílẹ̀ àpò wọn ló lọ gbogbo ìwà jẹ́ bánu yìí a ní pé kò sí káàkiri léde àgbáyé ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí pé ẹni tó ń ta ẹ̀pà lójú títì gan ó fẹ́ gba nǹkan lẹ́yìn tó bá ta fún láìlọ́ọ̀ tó fẹ́ fi fún ó dúró láti ní pé kẹ́ ẹ fi nǹkan kan tàwọn lọ́rẹ̀ lórí ẹ̀ lórí ètò Ká Sálàyé lónìí ẹ darapọ̀ mọ́ lórí àwọn ẹ̀rọ alátagbà pátápátá afẹ́délé agbára tá a bá padà dé abala tá a fẹ́ wọlé sí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé gbogbo pátápátá náà la máa láǹfààní láti jẹ láti kẹ́kọ̀ọ́ ní ipa tó máa jẹ àǹfààní ẹ̀wọ̀n láti kẹ́kọ̀ọ́ kan àbí méjì ọ̀jọ̀gbọ́n lè ní tàgbé wa sórí ètò lónìí lórí ètò ọ̀rọ̀ ìdílé tá a fẹ́ pẹ̀kẹ́lù tá a fẹ́ jíròrò nípẹ̀ ẹ̀jẹ̀ ká délé agbára. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀kẹ́lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.
ọjọ́ ìbí ó ṣe pàtàkì ó ṣe kókó bákan náà ni ọjọ́ ìgbéyàwó òun náà ṣe pàtàkì ó ṣe kókó wọ́n ní ọjọ́ ìbí ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni orí pàtàkì náà la máa kọ nítorí pé lẹ́yìn tí a bá ṣe ìgbéyàwó tán ẹ̀bùn ọmọ rere oní gbogbo wa ń retí lẹ́yìn tàbáṣọ ọ̀pọ̀ tá a bá bímọ tán àní pé wọ́n yẹ bẹ́ẹ̀dẹ̀ ó tún tẹ̀lé ohun ayọ̀ ohun ìdùnnú náà ní gbogbo ẹ̀ dálé lórí ṣùgbọ́n ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù ní abala ètò Ká Sálàyé lónìí òun ọ̀rọ̀ nípa ìgbéyàwó ètò ìgbéyàwó láyé Ọbalúwa ló fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni nítorí wọ́n sí pé kò sẹ́ni tó ṣègbéyàwó tó ṣe láti ọwọ́ ara Ọlọ́run Ọba ló yàn fún ni àtòbí gbogbo pátápátá là ń gbàdúrà pé kí Ọlọ́run Ọba kó yàn fún ọmọ wa níbi tí ó dára àwọn ọmọ pàápàá kò sẹ́ni tó gbàdúrà pé káyàn níbi tí ò dáa àdúrà tí gbogbo wa ń gbà àti òbí àtọmọ onípẹ́kọ́ Ọlọ́run ṣe gbogbo wa ní ọ̀rẹ́ ara wa kalẹ̀ ohun tí àníkà àgbéyẹ̀wò tó máa jẹ́ kí ilé ìkó wa sí ojú kò ò ní pé ètò ìgbéyàwó ó fẹ́ ṣègbéyàwó bàbá ẹ fẹ́ ṣègbéyàwó fọmọ sìstá mi ẹ̀yin náà fẹ́ ṣègbéyàwó bùrọ̀dá mi ẹ̀yin náà fẹ́ gbéyàwó ẹ bá wá nǹkan fìdílé àní fìdílé nǹkan láṣẹ Elédùmarè àlejò wa alàgbà ni wọ́n ọ̀jọ̀gbọ́n ni wọ́n tá bá fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó nípa ọ̀rọ̀ ìdílé àwọn náà ni bàbá wa ẹ̀ẹ́dá mi lórúkọ rẹ̀ ẹ̀ẹ́dá lórúkọ yẹn ẹ̀ẹ́dá bàbá rẹ̀ ní sùúrù ní bàbá wa Wálé Adédoyin bàbá ni wọ́n jẹ́ fún wa ṣàǹpọ̀ ọ̀rọ̀ tó lóyìnbó tó fi ń ṣètò lórí afẹ́fẹ́ ń sìn kò jẹ́ ká tètè fẹ́ bàbá ni mo gbọ́dọ̀ pè wọ́n bó ti jẹ́ pé lórí amóhùnmáwòrán ọ̀gbẹ́ni ilẹ̀ máa rí ìyẹn ni pé Mr. Wálé Adédoyin òǹkọ̀wé ìtàn ni wọ́n tún wá kọ ìwé lórí ọ̀rọ̀ kéde ètò ìgbéyàwó wọ́n ní kí a tó ṣègbéyàwó wọ́n kọ̀wé lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ òwe yẹn àì máa sọ ohun tó wà nínú òwe òní kókó bàbá ẹ bá wa kí ara alẹ́ kẹ́dárúkọ yìí fún wọn lẹ́kùnrẹ́rẹ́. mo kí o gbogbo ọ̀rọ̀ ara alẹ́ lágbó Ọlọ́run ojú wọn ní rí bí o. àmín. orúkọ mi ni Wálé Adédoyin. àmín. ẹ káàbọ̀ sórí ètò yẹn lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí Adéjọkẹ́ ti kí yín bá mi ọ̀rọ̀ ìgbéyàwó la fẹ́ gbé yẹ̀wò lénìí èmi wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí mo fẹ́ mú láti ìbẹ̀rẹ̀ gangan láti ìpìlẹ̀ pé ètò ìgbéyàwó ní ayé ìgbà kan láyé àtijọ́ àti ní ayé ìsìn yìí báwo ló ṣe rí ṣé ìyàtọ̀ ti wà nínú ètò ìgbéyàwó ti ayé ìgbà kan yàtọ̀ sí ti ìsìn àti pé ìkejì ni pé kí ni àwọn ìgbésẹ̀ tó tọ́ tó yẹ tí a gbọ́dọ̀ máa gbé ní ìgbà tí a bá fẹ́ ṣe ìgbéyàwó. ẹ ṣe àtọkùn ìyàtọ̀ ti wà nínú ìgbéyàwó tí a ń ṣe ní ayé òde òní àti ti àwọn tí àwàdáyébá. ẹ ṣáàwó. nígbà náà lọ́hùn tí obìnrin bá fẹ́ lọ́kọ àbí tí ọkùnrin bá fẹ́ níyàwó kì í ṣe àwọn gbọ̀ngàn náà máa bá onítọ̀hún sọ̀rọ̀ gbàdá ní tó tá à ń pè ní alárinà. alárinà yìí ni ó máa bá ọkùnrin sọ̀rọ̀ tàbí obìnrin lẹ́yìn dẹ̀yẹn wọ́n wá ṣe mọ̀ mi mọ̀ ẹ́ yẹn ni pé a fẹ́ kí ọmọ wa kó fẹ́ ọmọ ẹ̀ yàtọ̀ sí yẹn àwọn bàbá wa tún máa ń ṣe ìgbésẹ̀ kan ìgbésẹ̀ náà ni pé wọ́n máa lọ béèrè pé ìdílé tí ìyàwó ti wá àbọ́kọ ti wá ǹjẹ́ wọ́n ní àrùn kan tí ó dágbára púpọ̀ àbí wọ́n ní ègún kan nínú ìdílé wọn torí kán tó lè ṣe ìgbéyàwó wọ́n á wo ìtọ̀nà á béèrè lọ́wọ́ Ifá nígbà náà pé ǹjẹ́ ìyàwó yìí ǹjẹ́ ọkọ yìí ǹjẹ́ tí ẹ máa bára yín kalẹ̀ ni àwọn ìgbésẹ̀ tí a gbé ṣùgbọ́n láyé òde òní ó ti yàtọ̀ orí ìkọ́ ni wọ́n ti mú ìyàwó tàbọ̀kọ wọn tó bá ti rí ẹnìkan báyìí wọ́n ti fọmọ́ nìyẹn wọn ò ní bèrè pé olú ti jẹ́ so ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. kí n tó tẹ̀síwájú nínú ìbéèrè tèmi mo fẹ́ kẹ́ ṣàlàyé ègún yìí lẹ́kùnrẹ́rẹ́ nítorí ègún àmọ́ torí pé bóyá ègún wà ní ìdílé wọn àbárùn kan wà ní ìdílé wọn gbogbo aláṣìjẹ́ lẹ́sìn ṣé ègún ẹ̀sìn táà ń sọ lè mẹ́gùn kúrò ẹ̀ kàn ṣàlàyé kájú tẹ̀síwájú náà. ẹ ṣe atọ́kùn ohun tí à ń pè ní ègún ni pé ohun tí wọ́n jogún bá nílé wọn àbí táwọn kan ti jogún bá tó jẹ́ bí ègún ẹlòmíràn sì ń sọ pé ìdílé wọn wàràpá ló máa ń ṣe. àrùn kan wà níbẹ̀ àrùn kan ní àrùn àjogúnbá àwọn ẹlòmíràn sọ pé nídìílé wọn olè ló máa ń jà tó gbogbo yìí ni àwọn èèyàn máa kọ́ wádìí
kan tó ti pọ́n ṣègbéyàwó wọn kàn déédéé ṣègbéyàwó láyé ìgbà náà lọ. ṣe ní tó túmọ̀ sí pé irú ìdílé mi tó bá wà ń sìn bóyá láyé òde òní tá à ń sọ yìí àdúrà ni gbogbo àfi ń tì àdúrà ò lè mú kankan lọ lè kúrò. àdúrà lè ṣe torí àdúrà lágbára tó bá jẹ́ ègún àbí tó jẹ́ èèwọ̀ kò sí nǹkan tó Ọlọ́run lè ṣe Ọlọ́run lè mú kúrò tí wọ́n sì níyàwó tí wọ́n nígbéyàwó tó láàrin. tó láàrin rẹ̀ ẹ ṣe púpọ̀ bàbá wa mo wá fẹ́ béèrè níbi tẹ́mi fẹ́ mo gbà tó fẹ́ gbà wọlé ó ní ṣe pẹ̀lú pé yàtọ̀ sí pé wọ́n ti mọra wọn wọ́n ti alárinà ti yẹ̀bá ẹbí ti pàdé nígbà tán bá di pé wọ́n á fẹ́ra wọn wọlé àti fẹ́ sọ pé wọ́n ti ṣègbéyàwó wọlé wọ́n ti wọlé a máa ráwọn ṣẹlẹ̀ kùdíẹ̀kùdíẹ̀ kan tó máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ara ẹ̀ ní pé bí wọ́n máa kówó má ti fẹ́ sí lọ́wọ́ ọkọ kíyàwó náà kó di pé kínní wọ́n sì sọ kínní kan wọ́n ní pé ìyàwó tó lọ ilé ọkọ mórí lọ má mẹ́wàá lọ ṣé ọ̀rọ̀ yìí náà ó bá ọkùnrin wí pé ó lọ ilé ìyàwó ẹ má bínú ara lé pé mo lọ́kọ lọ ilé ìyàwó torí àwọn fẹ́ gbéyàwó tí bíbélì sọ ni pé ọlọ́kùnrin yóò fi bàbá àti ìyá ẹ̀ sílẹ̀ wọ́n á di ara kan náà ẹ jẹ́ ká wá mú látòrí ohun tí bíbélì sọ láyé òde òní lẹ pé o torí àwọn wádìí alárinà mọ́ wọn sì wádìí ẹ̀bùn mọ́ bíbélì ni ìlànà tí bíbélì àti kùránì tó gbé wa gbà yìí ǹjẹ́ a lè sọ pé ó tọ́ nípa ìgbéyàwó bá a ṣe ń ṣègbéyàwó báyìí ǹjẹ́ a lè sọ pé ó tọ́. ẹ ṣe atọ́kùn tí àwọn èèyàn mọ̀ ni pé láti inú ìdílé bàbá àtìyá tí ọmọ ti jáde ní ìgbéyàwó wọn ti ń da bẹ̀rẹ̀ ìgbéyàwó wọn ti ń dàrú láti bẹ̀rẹ̀ ìgbà tó ti wà nílé ìyá wọn àti bàbá wọn ní ìgbéyàwó ẹlòmíì ti ń da ìgbà náà ní ìgbéyàwó ẹlòmíì ti ń dàrú ìdí ẹ̀ ni pé kákọ̀mẹ̀ láti ara ọwọ́ àwọn òbí wọn tó jẹ́ pé wọn ò ráyè fún ọmọ rárá tó jẹ́ pé àtijẹ eré owó ni wọ́n ń sá káàkiri bàbá àtìyá kò fún wọn láǹfààní láti tọ́ ọmọ gbàtí ọmọ mẹ́bàá délé ọkọ ẹjọ́ kí ló fẹ́ ṣe ọmọ tó lórí ní ọmọ ọdún 12 àbí 13 irú ọgbọ́n wo ló ní irú làákàyè ló ní láti fi gbélé ọkọ àbí kó náà fi tọ́ ọmọ so ìdí nìyí tó yẹ pé bàbá àtìyá wọ́n gbọ́dọ̀ tọ́ ọmọ wọn ní ọ̀nà tí wọ́n máa rìn á lè wúlò fún tí ó bá délé ọkọ torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ni pé àwọn òbí tí wọ́n ráyè fún ọmọ yìí ó ń dí àlàáfíà lé àwọn ọmọ wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá délé ọkọ àbí nígbà tí wọ́n bá fàyà bàbá tó ń rán ọmọ rẹ̀ sí ọ̀rẹ́kùnrin ẹ̀ àbọ̀rẹ̀ ẹbìnrin ẹ̀ dájúdájú ń sọ fún ọmọ pé tóun náà bá délé ọkọ kóun náà lè ṣe àwọn ọmọ adẹ̀rẹ̀ àdàbí jígí fún wọn gbogbo nǹkan tá a rò pé wọ́n rí àwọn ọmọ mi tó yẹ pé bí ọmọ ọdún 12 ọmọ ọdún 13 gbé ọkẹrẹ o gbogbo nǹkan tí à ń ṣe òní wọ́n rí so nítorí ìdí olórí ọkọ ọba yẹn wípé àwa ni bíbélì tí àwọn ọmọ wa ń wò. ìyẹn lọ́rọ̀ ní ẹyọ kan nìyẹn lọ́pọ̀lọpọ̀ bí ò ráyè fọmọ èwo ló tún fà á torí pé ìgbéyàwó gbẹ́dọ̀ lè ka wò ká tó bọ́ sí ìgbéyàwó. ẹ ṣe àwọn ọmọ wọn fúnra wọn àwọn mẹ́wàá tó jẹ́ pé alẹ́ tí lápá ni wọ́n tí wọ́n gbọ́ràn àbí ìkọ́ ní tàkọ́kọ́ àkọ́gbà ẹsẹ̀ àtọkùn àkọ́gbà àwọn àkọ́gbà ọmọ yìí kò sí bí wọ́n òbí ṣe lè ṣe wàhálà tó wọn lórí tó wọn ní gbọ́ ẹ wo àwọn míì tí wọ́n aṣọ tí wọ́n wọ̀ lóde ń sìn ẹ wo aṣọ kaṣọ tí wọ́n wọ̀ tó ń wọ̀ ọmọ mi ò ní wọ̀ nílé o a lọ wọ̀ níta ìyá dẹ̀ ti gbìyànjú ó ti gbìyànjú ọmọ yìí o má ṣe báyìí o má ṣe báyìí ọ̀nà tó rìn lọ o ọ̀nà tí ò dá ní o alóhùn ti gbọ́ wọn tó bá dé ta àwọn mi tó bá dé léèwé ẹ ti wá wọ àwọn léèwé wa níta ọmọ yìí ṣe yìí ò dáa. àwọn mi tẹ́tí di tọkọ tìyàwó léèwé gan-an kò bójú aṣọ tí wọ́n ń wọ̀ gan lásán gbàmí tí wọ́n wọ tàbá tí wọ́n rà sọ́dọ̀ mi wọ́n pé ṣé ìdílé kan ni ọmọ yìí ti jáde ṣùgbọ́n màá tún wá sọ̀rọ̀ àjáde yìí pé tó ó lè má wọlé o àwọn òbí ẹ lè máa mọ̀ àwọn olè máa mọ̀ so èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àforíjì láti ẹ̀ máa fẹ́ sọ̀rọ̀ torí àwọn òbí mi gbìyànjú lórí ọmọ o wàhálà tí òbí ibi ṣe pé kí ọmọ ilé jẹyàn kó lè jí ọmọ gidi òun ló ń lọ ìṣùgbọ́n síbẹ̀. ó tọ́lẹ̀ sọ kí n kí yín lẹ́yìn bàbá wa mo ti lọ sí ibì kan rí tó jẹ́ pé ọmọ yẹn jáàbùrà yìí ló wọ̀ jáde nílé mo dẹ̀ fẹ́ gba ATM níbi ẹ̀yìn ATM yẹn lálẹ́ ló dẹ̀ ti bọ́ ó ti pààrọ̀ aṣọ dẹ̀ gbé síbẹ̀ lóòótọ́ ni àbí ìkọ́ wà àkọ́gbà wà. ṣùgbọ́n bá mi ètò ìgbéyàwó là ń sọ̀rọ̀ lé lórí sà ní ayé àtijọ́ yẹn a máa ń ṣe ẹkún ìgbéyàwó ní ìsinyìí a kì í ṣe mọ́
ẹkún ìgbéyàwó yẹn bàbá ẹkọ bá ṣàlàyé ẹkún ìgbéyàwó kẹtọ wa torí kò yọ pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni. ẹkún ìgbéyàwó ni wọ́n máa ń sun nígbà tí ọmọ bá ń lọ sí ilé ọkọ. ta ló sun ìyàwó ni àbáwò òbí ẹ. àwọn wọ́n máa ń ní àwọn kan tí wọ́n máa ń gbà wọ́n tó bá ti kó lè dùn náà ni ara tí ètò ìgbéyàwó fi ń dùn báyìí nìyẹn torí nígbà náà lọ́hùn lára rẹ̀ náà ni pé ìbálé irú sì kò sí ìbálé mọ́ kí wọ́n pè ní ìbálé òbí ìmọ̀ ìmí kan kò mọ ohun tó ń jẹ́ ìbálé torí pé nígbà kí ìyàwó kí obìnrin tó lè fẹ́ ọkọ tí ò bá ní ìbálé nígbà náà wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀ ni wọ́n máa dojú tẹ̀bí ni àwọn òbí ẹ̀ gan wọ́n máa fọwọ́ bojú ni tó ní ọjọ́ ìgbéyàwó gan ọkọ gbọ́dọ̀ bẹ nílé tí ẹ̀ bá ti bẹ nílé ìyẹ̀yẹ́ ni adéèrè padà sílé wọn. ẹ jẹ́ ẹ má bínú ṣe rí ìlú Èkó ní ìkọ̀kọ̀ náà ti ń wo Kaftan TV wọ́n wọ káàkiri orílẹ̀-èdè àgbáńláyé ṣùgbọ́n nílùú Èkó ọ̀pọ̀lọpọ̀ wa ẹ jẹ́ kó fẹ́ kan sọ ẹkún ìgbéyàwó èmi ò mọ̀ ṣé ìyàwó ló máa sunkún ni pé wúwúwú ó lọlé ọkọ àbí àwọn èèyàn máa sunkún tẹ̀lé lẹ́yìn torí tẹ̀ máa lọlé ọkọ ọ̀rọ̀ ẹ̀rín ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ ayọ̀ ni ẹ̀dẹ̀ dárúkọ ẹkún ẹgbẹ́ wa ṣàlàyé fáwọn bíi tèmi tí ó wọ̀ tápẹ̀rẹ̀ bá wà tẹ́ bá lè ṣe ẹ bá wa ṣe ní ìṣẹ́jú kan. àpẹẹrẹ àdìrọ̀ ẹ̀kún. àmín. ṣùgbọ́n tó ṣe ni pé ẹkún yẹn gangan gẹ́gẹ́ bí mo sọ nǹkan ọ̀dùnnú ni ìyàwó gangan máa sunkún pé òun fẹ́ kúrò nílé àwọn òbí òun lọ sí ilé ọkọ ojú á máa ró á máa sunkún àwọn èèyàn tó tẹ̀lé náà bí àwọn ẹbí tiẹ̀ náà pé ọmọ tí ń fi wá lẹ̀ ẹ̀sẹ̀ àwọn ẹkún kí àwọn kúrò ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀. ó dàbí obìnrin tó ń rọbí ni tó ń pe yóò yá tó bá ti délẹ̀ tó bá ẹ̀rín ni ọdún kan tó dé báyìí ẹ̀ tó rí ní bẹ́ẹ̀ ẹ̀rọ ń pè ní pé wọ́n ní beautiful strength. ẹsẹ̀ rí ẹkún tí ẹ sọ ní ìsìn ó sì wà ọ̀nà tí ó fi wà ló yàtọ̀ gẹ́gẹ́ bí Adéjọkẹ́ ṣe sọ sà torí pé tẹ́lẹ̀ tí àwọn ọmọ bí ọ̀sẹ̀ kan lọ́ọ́ máa fi ṣẹkún ìyàwó yẹn ṣùgbọ́n ní àwọn nǹkan kan tí wọ́n máa ń tọ́ máa bí wọ́n lélẹ̀ bàbá mi kiri kan bàbá mi súré fún mi. àwọn ni rárá. ok ṣé rárá ni bàbá ẹjọ ìṣàlàyé fún mi. olórí kan wà tó ṣe bí nǹkan tó jọ bẹ́ẹ̀ ni. ẹni tó ṣe nígbà yẹn ni pé bí a ṣe ní àwọn eléré nísìnyí ní àwọn ìjẹ́ bí eléré ìgbà náà lọ́hùn bí eléré ni wọ́n máa ń dídí pé wọ́n ni pé kọ́ wá ṣeré fáwọn. fún mi níbi ìgbéyàwó ìyẹn náà máa ń ṣe kún ìyàwó. ìyẹn ni rárá tí wọ́n ṣe. tó bá ń sun rárá yẹn wọ́n máa wá sí i. wọ́n máa kí ìdílé ìyàwó wọ́n máa kí ìdílé ọkọ inú wa máa dùn wọ́n máa náwó sùn. ìyẹn ni pé orí wọn ń wú ni. orí wọn ń wú ni. ṣé ti yẹ ibẹ̀ yẹn ara yẹn ní pé wọ́n ń wú ni tẹ́mi náà bá máa ṣègbéyàwó fún àtọmọ mi kan Ìsọlá ni o àti Adédire ni o àti Adédùnmọ́lá mi pẹ̀lú àṣẹ Elédùmarè pé ẹ̀dẹ̀ máa jẹ́ fún dípò tẹ̀ máa bá wa ṣe. ní ká lọ síbi báyìí a ti sọ nípa pé púpọ̀ lọ́wọ́ òbí àwọn ọmọ náà tún ní tiwọn bẹ̀ láti béèrè pé ìgbésẹ̀ tó ń gbé nípa ìgbéyàwó jọ ìgbéyàwó àti ìbára náà láti rí ẹkún ìyàwó lẹ́bàá gbàgbé ká ṣàlàyé létò a gbọ́dọ̀ ṣàlàyé àwọn nǹkan kan náà ní tá a bá ta ìyẹn ni kò fi ní di tá a bá ta tún tọ̀ ní òfin ní dẹrùn nídìí bẹ́ẹ̀ ni ẹ mọ́ béèrè báyìí bàbá ní tára ìgbésẹ̀ tàti gbé nígbà tá a bá wọnú ìgbéyàwó tán àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ mo béèrè lẹ́ẹ̀kan náà kó tó di pé ẹ dáhùn béèrè yẹn ara nǹkan tó máa ń ṣẹlẹ̀ ìdíwọ́ lè wà nípa pé bóyá ṣe ọkọ tẹ̀síwájú àbí tíyàwó tẹ̀síwájú tàbí ìgbéyàwó ní ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọmọ ìtàn retí náà pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa ń bí ọmọ ni wọ́n ń retí wọ́n fi ìfẹ́ fẹ́ ìyàwó àbí fẹ́ ọkọ ẹni tó ń ṣègbéyàwó ní sáà lọ́dọ̀ tí wá ń bí ti torí ọmọ ni ǹjẹ́ kí nìkan tẹ̀lé rí sọ pé ká tó ṣègbéyàwó ǹjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹ kó wà lórí ẹ̀ kan tó wọnú ìgbéyàwó. bẹ́ẹ̀ ni ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ ní alákọ̀ọ́kọ́ tá bá rí obìnrin tí ó sáfẹ́rẹ́ fún ọkọ ẹ̀ tó ń ṣe bákan kì í ṣe nǹkan tó bójú mu. ẹ bá ní sọ̀rọ̀ bàbá adátọ́ mi wọ́n ní pé kà sáré lè lágbára ká lọ mú tajérò tá a bá padà dé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti dánu dúró òun náà lẹ́ ti máa bẹ̀rẹ̀. ẹ̀yin ara lé ẹ jẹ́ ká sáré lè lágbára náà ká lọ dátọ́ mi ká náà lọ sáré wù kọyàn gan torí pé ajé báyìí wọ́n ní ká mú tajérò tajé báyìí náà la wà lórí ètò Ká Sálàyé ní Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká lè lágbára Ká Sálàyé sì ń tẹ̀síwájú ẹ má bá a bọ̀.
káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa bàbá wa Wálé Adédoyin náà wà lórí ètò pẹ̀lú wa lórí kíni bí a ti ń ṣe ìgbéyàwó kí a tún ṣe ìgbéyàwó orúkọ ìwé tán kọ gangan nìyẹn mo ti já yín sí báyìí mo rí pé tó bá yá màá sọ ìdí tá a fi gbé bàbá wa wọ́n jẹ́ ọ̀kan lára àwọn òǹkọ̀wé tọ́lọ́ sì fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àgbékalẹ̀ ìwé tí ẹ pé tá a bá kà á mọ̀ bí a ṣe máa ṣe ètò ìgbéyàwó bàbá ká tó lọ sí ìdánidúró ráńpẹ́ ẹgbẹ́ ẹnu lé ọ̀rọ̀ kan lórí ìgbésẹ̀ àti bóyá ìdánilẹ́kọ̀ọ́ wà nǹkan tó wọnú ìgbéyàwó tó ní tá máa bá pàdé. ẹ ṣe atọ́kùn lára tí mo kọ́ sọ ni pé ohun tí ọmọ bá kọ́ nílé àwọn òbí ó máa tún nípasẹ̀ nígbà tó bá délé ọkọ tán tí kò sí bí ọ̀run ṣe mú tó tí sọ́mọ̀ dúdú kò ní wà kò sígbà tí ẹ̀ máa wà ọlọ́run máa jẹ́ kárí ìṣòro nígbà kan àwọn ìṣòro máa ń wà àwọn ìdààmú máa ń wà tó máa ń jẹ́ kí ọwọ́ lọ sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n lásìkò yẹn obìnrin gbọ́dọ̀ faradà àwọn ọkùnrin náà ní tiwa o torí gbàgbọ́ àti pé tóbìnrin bá faradà fún wa a kì í mọ̀ fún wọn tó yẹ tó jẹ́ pé àwọn obìnrin míì wọ́n rò pé tó bá ti dágbà mò ń lọ nìyẹn torí àwọn ọkùnrin míì náà jẹ́ ọ̀dájú obìnrin náà tó yẹ kó dúró ti ọkọ nígbà tó ní ìṣòro ṣùgbọ́n ìgbà tó wó dé ìyàwó kejì ló lọ fẹ́ ìyàwó kẹta kò rántí ẹni tó dúró tì mọ́ nígbà tó ní ìṣòro. ọkùnrin tó wà ń ta náà olóbìnrin pọ̀jọ ọkùnrin lọ náà fẹ́ wọlé ọkọ. kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe òkú rí ọlọ́run ti ṣèlànà ẹ̀ bó ṣe òkú obìnrin pọ̀ tó ọlọ́run ti sọ ọkọ tí oníkàlùkù máa fẹ́ fún. ẹ ti gbọ́ sí oníkàlùkù ní ọkọ tó fẹ́ tí ẹ bá ti jẹ́ pé ó bá tún lójú kòkòrò obìnrin náà wàhálà tún ní fún un torí ẹ̀yin obìnrin ẹ má bínú o bùkátà ní o. ẹni tí ò láyà ìṣòro ní kánà rẹ̀ ó kú àbí bẹ́ẹ̀ ni bùkátà ní tó. ẹ̀wọ̀n tí ìdáhùn ìbéèrè lórí ti ẹni pé ọmọ ọ̀sìn ọmọ ló láyé ọmọ ló ṣe kókó nílẹ̀ aláwọ̀ dúdú wa bíbáyìí ọmọ ṣe pàtàkì o àdúrà tí obìnrin tó bá wọlé ọkọ máa gbà ní pé kọ́lọ̀ jẹ́ kóun tètè bímọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run yàtọ̀ ètò ọlọ́run yàtọ̀ sí tiwa nígbà tó yẹ pé obìnrin míì tó bá ti wọlé ọkọ báyìí oṣù yẹn náà ló máa lóyún gbẹrẹgbẹrẹ lọmọdé bímọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fẹ́ lómi ẹni mi wà tó yẹ pé àti rẹ tó yẹ pé odó fún bí ọdún mẹ́wàá kọ́nà tó tẹ̀ fún lọ́mọ ogún ọdún wà ètò ọlọ́run yàtọ̀ sí ètò tiwa ṣùgbọ́n àwa ká má kúrò fúnra wa obìnrin tí ò bá bímọ nílé ọkọ wàhálà ni o kò tí ì fẹsẹ̀ rinlẹ̀ kò tí ì jókòó sílé ọkọ gbàgbọ́ àti pé ọkùnrin yẹn máa ní sùúrù pé tó a rò pé ọlọ́run máa ṣe yanu ṣùgbọ́n àwọn ẹbí ó máa ń lágbára púpọ̀ o àwọn ìyá mi gan àti ẹ̀mọ́ ọmọ amúyàwó afọmọ ẹ̀ pé ìgbàlẹ́ pé èèyàn ọkùnrin méjì lẹ́jọ́ ń gbé. àwọn ọ̀nà tíátà àwọn òdòrè ẹ̀yìn ọkùnrin méjì lẹ́jọ́ ń gbé ẹ̀mí mú mi ra fún ẹ kó máa fẹ́ obìnrin ọkùnrin ìyàwó ló ń pè lọ́kùnrin yẹn ìgbà tí ò bímọ. ìgbà tí ò ti bímọ. tó àdúrà tí a máa gbà fún àwọn ìyàwó wa ni pé lágbó ọlọ́run tí wọ́n bá ti ń wọlé ọkọ kọ́lọ́ máa pèsè ọmọ rere fún un. ṣùgbọ́n bàbá wa ẹ sọ̀rọ̀ nípa ọmọ bíbí tí obìnrin ò bá tètè bímọ ẹ bá wa bá àwọn aráalé sọ̀rọ̀ wípé kì í ṣe pé tí gbogbo obìnrin tí ò bá bímọ kì í ṣẹjọ́ ẹ̀ nìkan kì í ṣẹjọ́ obìnrin nìkan ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé pàápàá lára ọkùnrin náà ni. ẹ bá wa gba àwọn ará ilé níyànjú. tó ìyànjú máa gba àwọn ará ilé ni pé ọkùnrin náà ní wàhálà o ó wà ní pé tó bá ti pé obìnrin ò bímọ gbogbo wàhálà yẹn àwọn ìṣẹ̀lẹ̀ máa dojú ẹ̀kọ́ obìnrin ẹlòmíràn ti pé ara ọkùnrin gan ni wàhálà wà torí ìgbà kan wà tí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àgbàdúrà fún ọkàn bẹ́ẹ̀ o ìgbà tí ọkọ àti ìyàwó kan fẹ́ra wọn ò tètè lóyún so àwọn àgbà onímọ̀ràn pé kọ́níkàlùkù túká kó lọ fẹ́ ẹlòmíì ṣùgbọ́n sí ìyàlẹ́nu kábíyèsí ọlọ́run sí ìyàlẹ́nu ìgbà tí ọkùnrin fẹ́ ìyàwó mi ló bímọ ìgbà tí obìnrin fẹ́ lòmíì lòun náà bímọ. ajẹpọlọrun kọ wọn pọ̀. ajẹpọlọrun kò ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wá lágbára nítorí ànígbàdúrà pé kọ́kọ́ àti ìyàwó kó yà. bẹ́ẹ̀ni ìgbà tó ti sọ wọn pọ̀. so àdìtúlọ̀ ọ̀rọ̀ yẹn so torí àti sọ pé kọ́lọ́run lẹ́dùnmọ̀ nìkan ló lè lọ àṣàánú wa tọkùnrin gbọ́ àdúrà tá a gbà pé tí ìyàwó tí ó bá tètè bímọ ẹ̀yin dádì wa ẹ máa ní sùúrù fún wọn kì í ṣe kò wù àwọn náà tí obìnrin bá bímọ kì í ṣe nǹkan tó wù wọn. kì í ṣe nǹkan tó dùn mọ́ nínú bẹ́ẹ̀ ni. ẹ kàn wọ́n gba ní pé tí ọkùnrin ní orí ọ̀rọ̀ tẹ̀ sọ sílẹ̀ yìí sìn pé tí ọkùnrin bá fẹ́ yan àfẹ́sọ́nà àbí tí obìnrin bá fẹ́ ní àfẹ́sọ́nà
ó ní ìgbésẹ̀ tó ń gangan gbọ́dọ̀ gbé láàrin ara wọn lẹ́yìn tí alárinà bá ti yẹ̀bá ìyẹn láyé ìjọ alárinà òde òní ẹ̀rọ ayélujára ni àti iléeṣẹ́ inú bọ́ọ̀sì lẹ́lòmíì ti pàdé ọkọ̀ orí ìrìn ẹlòmíì ilé ìwé nígbà tí ọ̀rọ̀ alárinà ti sí ń bẹ̀ mọ́ báyìí ayé tó fẹ́ yan àfẹ́sọ́nà yálà ọkùnrin àbí obìnrin láyé òde òní ojú gẹ́gẹ́ bí ipò tẹ́ wà ọ̀nà wo ìgbésẹ̀ wo lè rò pé káwọn ọmọ ìgbé tó yẹ kán fi sí ojúsùn wọn. ẹ ṣe àtọkùn tí ọkùnrin kan àbí obìnrin kan bá pàdé ara wọn nǹkan kan tó kọ́ mọ́kàn máa wò ni pé àkọ́ máa ṣọ́ ọ̀wà ẹ̀ báwo ni ìwà arákùnrin ti jẹ́ ṣùgbọ́n ìwà yẹn náà ó pín sọ́nà méjì o torí ó lè fi wà pamọ́ o tí obìnrin kíkọ́ bẹ̀rẹ̀ láti obìnrin tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin gangan tó lè fẹ́ gbogbo tó bá wí ló máa yẹ sá ni ẹ má bínú sá. pẹ̀lú sùúrù pẹ̀lú kúnlẹ̀ àṣemọlúàbí báwo ló ń ṣe báyìí náà ọ̀rẹ́ mi má ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ti yá ń bínú pẹ̀lẹ́rìn àtọ̀yà so wàá ti rò pé ó ti rí obìnrin tó rí ní ẹsẹ̀ ṣùgbọ́n tó ń fún ni pé ó fẹ́ wọlé tó bá ti lè wọlé wàá gbà kó fẹ́ obìnrin tó ètò Ọlọ́run ni kọ́lọ̀ fún yàn ọmọ bá jẹ́ pé ọkùnrin náà ni tó fẹ́ fi wà pamọ́ lákòbìnrin náà ọkùnrin náà tó fẹ́ fi wà pamọ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ obìnrin torí ọkùnrin owó lẹ́yìn púpọ̀ ní ọkùnrin máa fi ń tan obìnrin jẹ owó ni torí ẹni kò yẹ kóbìnrin kó nífẹ̀ẹ́ owó jù. gbọ́dọ̀wọ́ nǹkan tiẹ̀ wá sí. mọ́mi wa ó sì wà ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ pé owó làwọn fi ń tan obìnrin jẹ obìnrin tó bá ti á nífẹ̀ẹ́ owó jù á tètè kó sínú pápẹ́ wọn lórí díẹ̀ yìí obìnrin náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ owó jù tó yẹ pé kò sí obìnrin tó fẹ́ fẹ́ lóṣì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí tó fẹ́ fẹ́ lóṣì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà o gbọ́dọ̀ tẹ ní sùúrù kó gbogbo ẹni tó fẹ́ fẹ́ irú ìwà wo lówó ọkùnrin àti ẹni pé ọlọ́tí ni ó lè mú ilé ayé rẹ̀ ṣùgbọ́n tó bá ẹja ni ó dàbí ẹja ni ẹni bí màá mọ̀ pẹ̀lú pé mo ti ni ṣùgbọ́n ẹni bí wà tó ní fi hàn kò tẹ̀ ní gbóòórùn ti lẹ́nu ẹ̀ tó bá lọ sọ́dọ̀ ẹ̀ àti mú nǹkan tó wà àti mú ẹyin ẹ̀tàn tó jẹ́ pé ẹrùn tó jẹ́ kẹ́nu ẹrùn sì yẹn ní ẹ̀tàn so ọ̀rọ̀ gbéyàwó oríṣiríṣi ọ̀rọ̀ ló pín sí àfi tí ọkùnrin bá fẹ́ gbéyàwó àbí tí obìnrin fẹ́ fẹ́ ọkọ àdúrà ló kọ́kọ́ ṣe pàtàkì jù èyí tí mo fẹ́ fẹ́ yìí wọ Ọlọ́run. ẹnu náà bàbá àdúrà tẹ̀sán yẹn gan ni wọ́n fẹ́ ṣe nígbà tó bá mọ orúkọ ṣé àdúrà tẹ̀sán kan mọ orúkọ lọ ní àfa ilé onífá àti ilé wòlíì kan bá wọn gbàdúrà sí òní gbogbo tó bá rẹ gbàdúrà síbẹ̀ kò sí ní ọ̀nà máa. àbádúrà inú ilé fúnra wọn lásán. kò sí bí tọ́lọ́run ti ń gbàdúrà èèyàn lè dídì gbé àdúrà ẹ̀ lọ́wọ́ náà fúnra ẹ̀ kó gbà fúnra ẹ̀ nílé pé ìwọ Ọlọ́run ẹni tí mò ń tẹ̀lé yìí ẹni tó ń tẹ̀lé mi yìí o tó bá jẹ́ kọ́ mi ni jẹ́ kó ṣeé ṣe tí ó bá jẹ́ kọ́ mi tètè yà wá sìn kó tó dìgbà yẹn kò sí nǹkan tó burú náà sẹ́yìn bá lọ sílé yẹ̀mí wò mo bá mi ṣe ó wà lọ́rọ̀ tí oníkàlù bá mọ̀ torí àbáláyé wà ká má kúrò fúnra wa. ó náà lọ sọ pé bàbá yẹ̀mí ilé onífà. àbáláyé làwọn bàbá wa ń lò àwọn kan sì ń lòdì sí i torí àṣà Yorùbá alára àṣà àdìsẹ́dá Yorùbá ni a gbọ́dọ̀ parun àbáláyé wà a lè lọ sílé babaláwo tó bá ń wà a lè lọ sílé oníṣègùn tó bá ń wà a lè lọ sọ́dọ̀ olùwòlíì a lè lọ sọ́dọ̀ àfáà pé ọmọ mi ẹni tó mú wà rèé o ṣé wọ́n máa ṣọ̀rẹ́ ara wọn dalẹ̀ ṣé kò ní sí wàhálà. àwọn òbí ló yẹ kó lọ ṣé kì í ṣe àwọn ọmọ. àwọn òbí ni. ló yẹ kó lọ ṣe ọmọ náà bí wọn láyé ń kọ́. alágbàtọ́ lè ṣe tó bá kù fún bàbá bí bàbá bí ìyá pé ẹni tí mo níre o ẹ bá mi wò ṣé ẹni tí ìràwọ̀ wájú bára wọn ṣé kò ní sí wàhálà lọ́jọ́ wájú kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀ ẹ̀yin sísítà mi ṣe ti gbọ́ brọ́dà mi ṣe ti gbọ́ bó tẹ̀ jẹ́ pé orí íńtánẹ̀tì lẹ ti bára yín pàdé wọn ni ẹ tún lè tẹ̀síwájú kẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ti ara yín gangan pé ṣé ìrìn àjò tí mo fẹ́ gùn lé ìrìn àjò ayọ̀ ni tẹ́ bá tún wá wọ ọbẹ̀ wọ́n ní pé kò sí bí ojú ọ̀run bó ṣe funfun tó sọ́mọ̀ dúdú ló wà nínú ẹ̀ pé tí ẹ bá ní ìbápàdé kan nínú ìgbéyàwó ìpè Ọlọ́run tí ẹ fi ṣe ìbẹ̀rẹ̀ oníkẹ́ tó padà sọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ ká lọ báyìí ẹ jẹ́ àǹfààní wà fún ẹnikẹ́ni bí Bíbélì tẹ̀ sọ pé ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni kó má yà wọ́n kí ohunkóhun nígbà tó bá rí ìdojúkọ báyìí gẹ́gẹ́ bí tẹ̀ sọ lẹ́ẹ̀kan tẹ́ ní ìwọ lọ fẹ́yàwó mi ìwọ náà lọ tí tọkọ-tìyàwó tó túká
a ti rí tó ẹ̀kọ́ kan tún ká bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ìfẹ́ tán ní síra wọn kó tún padà kí ni nǹkan tí ẹ̀rí sọ lórí ìyẹn ẹ má gbàgbé tá à ń sọ ká tó ṣègbéyàwó. bẹ́ẹ̀ni ẹsẹ atọ́kùn àgbàgbé ṣùgbọ́n tó wà mí ni pé gẹ́gẹ́ bí sọ ohun tí Ọlọ́run bá ti sọpọ̀ kẹ́nikẹ́ni máa yà wọ́n ìgbéyàwó ó gùn ni. ó gùn ẹ ti fò tẹ̀lú bẹ́ẹ̀. ẹ̀gùn ni ẹ gbọ́dọ̀ ní sùúrù. Àwọn obìnrin nìkan làwọn yẹn máa ń dojú kọ pé àwọn obìnrin làwọn yẹn máa ń dojú kọ pé tí ọkùnrin bá ní ìṣòro obìnrin máa ń tètè ń sá lọ ṣùgbọ́n ọkùnrin náà máa ń sá lọ o. ọkùnrin ló kọ́ ń sá lọ sí. ìyẹn làwọn èèyàn mọ̀ o gbọ́dọ̀ máa ṣe pé obìnrin náà máa ń ní ìṣòro tí àwọn ọkùnrin tó máa fi sílẹ̀ ọkùnrin mi máa fi obìnrin ó máa fi yáwó ẹ̀ sílẹ̀ ó máa lọ fẹ́ obìnrin míì àkókò ńlẹ̀ pẹ̀lú ọmọ afọmọlé àtìyàwó àlọ́bọ̀ obìnrin míì sára ìṣòro kan náà ni o ṣùgbọ́n gbogbo ẹlò tá à ń sọ ni pé a gbọ́dọ̀ ní sùúrù nínú ìgbéyàwó tí ìṣòro tàbí ìdààmú bá dé nínú ìgbéyàwó ọkọ àtìyàwó gbọ́dọ̀ múra wọn kó fara wọn sínú àdúrà òṣìṣẹ́ tọ́lọ́run lè. tí ò dẹ̀ ṣe káníkà tó ṣègbéyàwó ẹ̀yìn gbogbo wa pátápátá ìpè ká ní sùúrù gangan kó tó di pé a ṣègbéyàwó tábà tó wá fẹ́ ṣègbéyàwó ọ̀hún àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé lọ́lọ́kùn òjọ̀kan ó ní bàbá wa Wálé Adédoyin tó ti yànnà náà fún wa lọ́kọ̀ọ̀kan ó dá lójú pé gbogbo àlàtẹ̀rẹ́ kọkàn ní méjì kan nínú ẹ̀ mo ti gbádùn ètò ìlú ṣe ló tutù yàtọ̀ ẹ ṣe gan bàbá wa nípa ìwé tí ẹ kọ ẹ a fẹ́ kó tọ́lẹ̀ pátápátá yẹn kí a tó ṣègbéyàwó a máa ń ṣètò kan lórí Ká Sálàyé ní Kaftan TV àmọ́ iye tó jẹ́ agbára ẹni tó bá kọ́ pè wọlé àbẹ̀ ẹni tó bá dáhùn béèrè wa ìpè a máa fún wọn ní ẹ̀bùn ara ẹ̀bùn àwọn ìwọ̀n fún wa lẹ́bùn ní kọ́ ọlọ́rọ̀ kọ̀ọ̀kan mẹ́rin bí wàá bọ̀ bóyá lè fún ẹ̀yin náà lè ṣe orí ọ̀fẹ́ náà fún wa. Atọ́kùn ó lè máa pọ̀. gbogbo mo fi tààtàrà mo fi ṣe fún yín. ẹ ṣeun sá ẹ ṣe gan sá ẹ yára lẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn lórí tọ́lá bẹ̀rẹ̀ ètò wa tá a máa ṣe tẹ́ máa dáhùn béèrè ìwé ti wà àti ìmọ̀ ìtọ́ máa fún wa láàfin ní sọ́ọ̀sì wíwá tá a bá parí ètò yìí tó bá náà fẹ́ fún wa àkọsílẹ̀ ní agodo wáyé ìgbà táwọn máa fi gbà ìwé náà rẹwà púpọ̀ kì í ṣe bí bòbóyá láǹfààní láti fi hàn ṣùgbọ́n a mọ̀ pé àdínlò yìí ní jìbìtì àwọn náà kọ ìwé náà kí a tó ṣe ìgbéyàwó ìwé náà rẹwà ó dùn wò bọ́tẹ̀ ṣe ṣègbè ọ̀gán ó dùn ó tó kọ sínú ìwé náà ti kà á ẹ̀rọ tó wá dùn jù bẹ́ẹ̀ ni pé èdè Yorùbá náà fi kọ èdè Yorùbá ni ìjọba tún gbé àṣà Yorùbá lárugẹ ẹ ṣé púpọ̀ bàbá wa adúpẹ́ tá a pè tẹ̀ jẹ́ wa àti ìdí ara wa jẹ́ ẹ̀yìn tá a pè gbogbo ìgbà náà máa rí i pé àwọn aráalé náà ẹ máa rí wa bá ẹ ṣé púpọ̀ sà títí gbà mí tàtún máa ríra ẹ yára lé àríwí báyìí lórí ètò Ká Sálàyé ọjọ́ Friday ẹ ti wọ̀ wípé àwa ó tún ti wà gbòòrò báyìí àti wà táwọn ojú wa ti wà gbòòrò gbogbo ọ̀sẹ̀ yìí gbogbo wíkẹ̀ndì yìí Agídìgbì láti máa bẹ̀rẹ̀ lọ sí Ègbè lọ sí Kòròdú bẹ́ẹ̀ ni à ń tó pọ̀ ni ẹ ti tọ́jú àjẹta tó bá fẹ́rẹ̀ àtayọ̀ padé ẹ̀yìn kejì mi adágbére fáralé. àwọn láyìn ká ló sọ fún yín wípé ó tún dijọ́ Monday ọjọ́ Ajé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń wò wá ò ní di lágbára Elédùmarè títí wá di ọjọ́ Ajé tí a máa ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ níwọ̀nba láti fi ayọ̀ ìdùnnú àtàlàfíà pàdé. ẹ má sọ̀rọ̀ ayé dẹ̀ já nígbà tí a bá dé pàtì ẹ̀yẹ ni pé ẹ má mú ẹ̀mí ọtí òsọ́tí omi nìkan ní kẹ́lẹ́ ó dìgbà kan dún. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ Ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.